bàbá rẹ̀ tí o ní búrẹ́dì bá dé kó fún 2,000 nínú pọ́ọ̀sì ẹ̀rọ ni mo gbé sórí lọ́sùn yẹn tí mo fọ ẹ̀ átàní tẹ́lẹ̀ bá ti bọ̀ tó kó sí ọbẹ̀ tó bàbá rẹ̀ ò ní pẹ́ dé o tó ti gbọ́. Mami, but búrẹ́dì tó wà sí ó lè má sọ pé bóyá kẹ́ fún mi ní change kẹ́ni ìgbà búrẹ́dì. Adéṣẹ́wà ó ti bá yóò ṣe ni ó ṣe búrẹ́dì tó wà bẹ́ẹ̀ náà ni ó tàgbé mi tó ní bẹ́ẹ̀ lọ́dún kó fún 2,000 tó ti gbọ́. Adéṣẹ́wà Adéṣẹ́wà títí ló wà ẹ káàbọ̀ tí mo ti dé látàwọn tí mo ti wá títí mi rí kí. bàbá Adéṣẹ́wà ìdè máa ní sùúrù kí ìwà mi tá a fi kí sí. Kí ni sùúrù fún? Wọ́n mi ẹgbẹ́ yẹn lára. Sùúrù wàhálà yìí tí mo jó yẹ ẹnìṣó ó yẹ ẹnìṣó kí ló dé ọ̀pọ̀ ẹni máa ń ní wàhálà lọ́wọ́. Ẹ kó ra jẹ́ mi o. Ẹ káàsán sà. Yes sir. Sáájé wa. Dànípa. Ní búrẹ́dì. 50 naira náà ni. Wàásù. Bẹ́ẹ̀ni. Wàásù díẹ̀ sí ẹ bá mú kan. Okay. Yes sir. Inú ọ̀gẹ̀ búrẹ́dì ń sì. Ó dà okay o. But sir, ẹ jẹ búrẹ́dì ẹ tún fún mi lọ búrẹ́dì mi. Ẹ gbọ́ búrẹ́dì lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ni sir. Tó lọ bí mi. Rárá. Ó mọ̀ mi. Èmi náà ń gbé yẹn coronavirus. Corona what? Coronavirus. Mami. Kí ni màmí ẹ̀? Mami ó pa mí. Ọ̀rẹ́ parí ẹ̀kọ́ kí ẹ díẹ̀ díẹ̀ ní kí. Mama pa mí ẹjọ́. Sá. Dáadáa ní sọ. Ó tẹ̀ tara búrẹ́dì lórí mi ní sọ́wọ́ tẹ wá sọ ohun wá sọ báwo coronavirus. Coronavirus. Bẹ́ẹ̀. Ẹgbẹ́ bọ́ọ̀sì ẹgbẹ́ kí ló dé? Ẹ yóò mọ̀ mí. Ní ìmọ̀ yín o. Èyí kan náà ń gbẹ̀yìn coronavirus ní kí n gbéra ga ni. Coronavirus. Ẹ jẹ́ súnmọ́ bí. Ẹ súnmọ́ bí. Coronavirus.